ọ̀sọ́pọ̀ mo dé olówó tí fowó ṣàánú o ọ̀sọ́pọ̀ olówó tí fowó ṣàánú o ọ̀sọ́pọ̀ ọ̀sọ́pọ̀ mo dé bùkátà ikọ́ mo fẹ́ yáwó jẹ́jẹ́ ìgbà tó ti bóore wá bó ti mọ̀ pé ó lọ fẹ́ yá wá gbọ́ mo ti rówó yá bẹ́ẹ̀ ni mo ti mọ̀ pé ó fún mi ní owó mo ti mọ̀ pé ó fún mi olówó tí fowó ṣàánú àtijọ́ wà tipẹ́ kí ló wá dé tì ní ìyá olówó torí pé wọ́n ní ìṣẹ̀ṣẹ̀ máa yáwó èèyàn lówó bó ni wàá sì ní yàwó tèmi gbà mo mọ̀ pé ó fún mi dákun ọ̀yá bá ń kó kinní náà sórí. wà á gbọ́ bó o bá fẹ́ yáwó lọ́wọ́ mi gbogbo àwọn èèyàn tí wọ́n máa yá lówó wọ́n fi nǹkan dó ní wọ́n ló fi nǹkan dó láì jẹ́ bẹ́ẹ̀ kò sówó. tí ń fi dúró. Hello. Wo ìyá wálé má jẹun parọ́ tún ọ̀jẹ̀ bínú ti rí lóbìnrin sọ ọ̀mọ̀ pé màmá sọ kankan fún wọn pé olówó láyé mà lọ́gá olówó láyé mà ní bàbá bẹ́ẹ̀ bá ti lówó bùkátà ti bí yá nígbà káyọ̀ ti bí yá náà ni màá bá káàkiri dákun bùkátà ti bí yá o àjọ débì kan báyìí àjọ débì kan. ẹ̀yin àdàlẹ̀ lẹ́yìn débì kan ẹ dákun bọ̀lẹ̀ gbà lọ látàárọ̀ náà níbo lẹ lọ látàárọ̀ tá a wá wá yín káàkiri gbogbo àdúgbò. ṣe ẹ dákun sí mo jọmọ èké ni olóhùn wá mi káàkiri àní bí bùkátà ó ṣe bí yá máa gbọ́ ṣé ọmọ ìdíkọ́ gbogbo ọ̀rọ̀ ti tèmi bí bùkátà ó ṣe bí yá ni o ẹ̀yin kéde pọ́kẹ́tì tó gbé dání náà nísìnyí ẹ dákun ṣé ara bùkátà tí mo ti gbọ́ ṣé ìbá kéde pọ́kẹ́tì ẹ dákun sóòrì omi pọ́n sóòrì pọ́kẹ́tì lò gbogbo nǹkan pátápátá lórí owó ni bọ́ báyìí ti rówó ná sí báyìí bùkátà ti bí yánu mo dákun o jẹ́ òní bàjẹ́ o àjọ ń lọ ibì kan báyìí. ẹ̀yin àti ta ni. àjọ ń lọ ibì kan. èmi àti yín. àjọ ń lọ ibì kan báyìí. ǹjẹ́ èmi ò lọ ibì kankan o. àwọn lọ wà lọ òní lọ ibì kan mò ń sọ fún ọ pé ẹ dákun kí ni mò ń gbọ́ bùkátà lórí rẹ sí. ẹ̀ǹso bàbá bùkátà yìí náà ni ó ń bùkátà ọlọ́run ṣàánú. Àwọn ìdílé mi ló kù jẹ́jẹ́ rẹ̀ yẹn gbádùn rẹ̀ pọ̀. Olówó orí mi o, bàbá o, ọ̀gá o, bíyà, bàbá olówó ìjọ, òòrè, olówó tí fowó sàánú o, lẹ́yìn gómìnà ló wà yìí, òòrè, ẹni ọkàn mi, kò sóde tọ̀, ọ̀yà. Jẹ́jẹ́ o ti dé àbí. Dé arẹwà. Ẹnu olówó tí fowó sàánú nù. Sọ́ọ̀gọ̀ àwọn eléyìí sí oore. Àsòrè má wò bẹ̀ ọ̀sọ́pọ̀. Jẹ́jẹ́ kí ni tá a sọ yìí náà.
ṣé nípa ọ̀rọ̀ tá a sọ nípa oní. Ó ti dà ọ̀wá àmọ́ tó ṣẹlẹ̀ kó o tó dé bó ti pe mánéjà mi ní ilé epo lọ́hùn tí wàá wá lọ bá lọ́hùn bọ̀ kó wá tó dọ̀hún yẹn máa pè tó bá dọ̀hún yẹn ó máa fún ẹ ní owó tó sọ yẹn. Owó tí mo sọ. Ó máa fún ẹ. Ó ti ṣeéṣe. Gbàgbé lórí ẹ. Inú mi máa ń dùn ní tí má ti gbọ́ ọ̀sán inú mi máa ń dùn ní ẹ̀gbọ́n tèmi. Jókòó lẹ̀. Tó bá gbọ́ rẹ̀ máa fire down. Look. Ṣé o máa tó máa ṣe bí sá? Èmi àtọkọ mi lájọ wá jẹ́jẹ́. Ẹ̀rẹ̀ lájọ wá. Ok, ó ṣe yé mi. Kò ṣàlàyé fún ẹ pé wàá fi ẹ yáwó lọ́dọ̀ mi ni àbí? Òfin mi yáwó. Thank you. Now, ọkọ ẹ ti fi ẹ yáwó lọ́dọ̀ mi. Ó dẹ̀ ti lọ. Ìwọ dẹ̀ ní nǹkan dúró lọ́dọ̀ mi. Nítorí máa ṣe ń sìn ni pé má pariwo jù. Just go inside. Jẹ́jẹ́ ò lè fi yàwó jẹ́jẹ́. Ìtúnúlé. Wait, wọ́n tó bá pariwo jù tó ti rí. Màá kàn máa jẹ ní tó máa jẹ́ tútù. Ó yá go inside. Go inside. Farabalẹ̀. Ṣé ọkẹ́ òsàlẹ̀ fẹ́ pé wá tó wá sọ̀rọ̀ mi ó fi ẹ yáwó ni? Ó ti fẹ́ sọ olúdúró ni àwọn. Ọ̀tọ́ fún mi ẹ̀dákun ẹ̀sẹ̀ mi gẹ́gẹ́. Mo ti ṣe kíní ìtìpẹ́ ẹ̀dákun. Dákun ìwò tí ìbá ṣe pé ọkọ ẹ ó jẹ́ olórí burúkú ọkùnrin ìyẹn máa gbé obìnrin tó pọ́n bí ọ̀lẹ̀lẹ̀ báyìí ó máa gbé sínú ilé kò ní bá kílì máa pa àwọn rí máa bọ̀ kílì olóòtú ti ṣe ti pẹ́ àbí máa bọ̀ kílì ẹ̀ ń sìn tó bá pé dọ́bí style ló fẹ́ máa ṣe fún ẹ kò yẹ ń sìn tó bá yẹ pé kò yẹ àdèmọ́rú yín o ìgbà tó bá dé bẹ́ẹ̀ ń sìn wàá máa sọ pé àdá. Àdá náà ló tún mi débi mọ́ wà yóò. Madam. Ọdúnkẹ́ o. In fact, ìwọ tó wà nílé nìkan ní ìgbádùn ètò ẹ̀. Bó ṣe gbà fún mi yẹn, wàá fẹ́ ní 500,000 naira. Sọ́kọ́ lọ́kọ́ tó gbé inú rẹ̀. Báwo ló sì máa fi ìwọ tó rẹwà tó báyìí? Káwá fẹ́ dúkò fún àtìyàwó tó dáná. Kó wá sẹ́nu wá pé òkè wá sọ pé òkè o fẹ́ fi mi ṣáájú orí ẹ̀ kí n máa jọkọ̀ fún ẹ. Ilẹ̀ mi tó wà níbi iwájú ọ̀dọ̀ mi yẹn. Màá wá pàṣẹ fún bricklayer pé ká wá custom fún ẹ bẹ́ẹ̀. Màá wá rajà 5 million naira máa rà síbẹ̀ fún ẹ. Okay now. 5 million. Wait. Tó bá jẹ́ pé tó fẹ́ jẹun nínú ìdílé yìí, wà á tó wá hard another 2 million naira pẹ̀lú owó yẹn. Èmi nìkan tán. Lẹ́yìn pé kò sí kí n kò kẹsẹ̀ jẹ mi ní o. Ìyẹn kọ́. Rárá o, kì í ṣe pé afẹ́fẹ́ ń joyè. Ọmọ mi ní oúnjẹ, ọmọ mi ẹ mọ̀ pé bí téèyàn bá ti bímọ sí, ọkọ téèyàn bá ti bímọ. Gbàgbé lórí yẹn. Anytime tó bá nídìí owó kan ṣàlàyé fún mi ọmọ ẹgbẹ́ máa fún ló jẹ́ ká sí mi jẹ́ ká sí mi jẹ́ ká sí mi. tó ṣe bí òru ìdajì wọ́n ní ó ń bọ̀ àwọn ọ̀la dẹ́ẹ̀dẹ̀ mi ò tó wé pamọ́ ju yín sá. tó ṣe ọ̀pá ni. àmọ́ nǹkan kan ló ti ń kan èmi àtàbúrò mi lóminú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọ̀rọ̀ yẹn dẹ̀ ń gbé wa nínú gidigidi gan débi wípé tó bá jẹ́ pé lákìyèsí gan ni ẹ ti rí wípé èmi àti ẹ̀ á ti ń fún yín ní àwọn attitude kan nínú ilé
ṣùgbọ́n mo rí pé ẹ kíyèsí ìdí nìyẹn tá a fi wò wípé bóyá ká kúkú mójú ajé kò ní sọ yín dáàdì níbo ni mọ́mì wá wà. Yes, ibo ni mọ́mì wá wà dáàdì. Èèyàn méjì ló sàn bíyàn ẹ̀yin nìkan là ń rí inú ilé. Ibo ìyá wa wà. Ẹ dákun ibi ìyá yín wà lẹ̀. Bẹ́ẹ̀ ni o. Mo fi ń yé yín wípé ìyá yín ó wò pé bùkátà ti wọ̀ tí mò ń gbé ó sì lóun ó gbé yẹn àti wọ́nà bí bùkátà ó ti tún gbé yá lọ tóun ó fi hàn ní ilé ìkọ́rí sàbújá. Ẹ dákun ṣé nígbà tó wá lọ Àbújá yìí kí lẹ fẹ́ máa dá mi lẹ́bi sí bùkátà yín iná lọ bá lọ ẹ wá gbọ́ ẹ ń sọ fún mi pé èmi ò rí bí ẹ̀yin méjèèjì bẹ́ẹ̀ ti ń ṣe nulẹ̀ attitude àbí attitude ènìyàn ẹlẹ́yìn sọ ẹ dàgbọ́ ṣé ìpà àkọ́gbọ́ sùtì ìpà àkọ́ jẹ́jọ́ ọ̀gbọ́ sùtì orí ẹlẹ́gàn ló bàjẹ́ o. Gbóòní mọ́mì ó sì máa jáde nílé tí wọ́n ní sọ fáwọn ọmọ wọn. àbí òbí méjì ló ṣàdé ń bíyàn. Àbí ní táwọn fẹ́ mọ̀ ní báyìí ìpè ibo mọ́mì wá wà. Ibo mọ́mì wá wà pàtó ẹ sọ fún wa. Ẹ wò dáàdì ṣe rí nǹkan tá à ń try láti sọ ni wípé ṣé mo rí pé kò possible kó òbí kúrò nílé ó má bá àwọn ọmọ ẹ̀ sọ anything pàápàá jùlọ wọ́n ní àkọ́bí ẹni ọ̀rẹ́ ẹni bí mi àti mọ́mì ṣe close tó ṣó possible kí mọ́mì kúrò nílé kọ́ dẹ̀ má sọ anything fún mi. So ẹ̀yin náà sọ fún wa níbo ni mọ́mì wa wà. Ẹ dákun kí lẹ ń dà mí láàmú fún kí lẹ fẹ́ yẹ̀ mí lẹ́mìí fún ẹ má dàlé ayé mi láàmú. Mo ní ìyá yín ó wá ọ̀nà Àbújá lọ sàbújá láti gbọ́ bùkátà tá à ń tọ́ mọ̀ wípé jẹ́jẹ́ bá wa bùkátà ń gbọ́ tó sì mọ̀ wípé òun náà fẹ́ ràn mí lọ́wọ́ láti gbọ́ bùkátà ìlú náà fi lọ kíni ló fi gbọ̀nà Àbújá lọ sàbújá lọ gbọ́ bùkátà láti wálé ṣe nítorí yín náà ni. Ẹ lẹ́ẹ̀ pariwo Àbújá látàárọ̀ Àbújá ọ̀gá kò fẹ́ já sí re ni. Ẹ bá wọ ìyàwó ẹ dúró ẹ wo sàn láàrin ajé ní mú ní pẹ́kọ̀rọ̀ o ibi tí ìyàwó bá wà ní kẹ́ bá wá wa jáde o ìyàwó àti mẹ̀gbọ́nà ìyàwó gẹ́gẹ́rẹ́ fẹ́ ìyàwó ẹ bá wá wa jáde. Ẹ wo ṣẹ́rí dájì nǹkan tó ṣàrùn gbìyànjú àti sọ́nà mi ní pé ẹ̀yin náà sọ tí mo wà fún. Ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ báyìí bóyá ká lọ sọ́dọ̀ àwọn aláǹfà ká lọ lé mọ́mú àbí ká lọ lọ wòlíì àbí ká lọ lé pásítọ̀ ká bá wá ọ̀nà àti bá yín sọ̀rọ̀ tẹ́lẹ̀ bá tó. Àníyàn yín wá ọ̀nà Àbújá lọ sàbújá láti gbọ́ bùkátà. Ẹ bọ̀ kí ló ṣẹlẹ̀ gangan dáàdì ẹ jẹ́ pariwo bùkátà ṣé mọ́mì ló kó bùkátà báyìí bùkátà yẹn ti ń pọ̀ ju ṣé dandan ní kẹ́ fi bùkátà bá ti yà wá mọ́ni ni ìṣèbójúṣe yín ni láti tọ́jú wa gẹ́gẹ́ bí bàbá wa ẹ wò kéèyàn kan má di bùkátà lè yà wá lórí o àfẹ́rí mọ́mì wa. Bùkátà ni á àríyá bùkátà ni á. Design tí mo bá wọn onífíìmù yẹn ṣe tí wọ́n ní mo fẹ́ fi yẹn orí kó fine o bí mo ṣe design rẹ̀. Wo ọ̀rọ̀ píṣọ̀ yẹn kọ́ ló bá èmi o. Lórí mi tiẹ̀ sí ní good mood bí mo ṣe wà yìí. Kí ló ṣẹlẹ̀ kí ló dé. Baby ṣé ó possible kí wọ́n ní èèyàn travel kí èèyàn dé máa mọ̀. Ìyẹn ò lè possible báwo ni èèyàn ṣe máa travel tọ́mọ ní mọ̀ pé máa mi travel bóyá wọ́n ní ọmọ kan nínú ẹ̀yin àwọn ọmọ wọn bá táwọn máa sọ fún yín pé mo fẹ́ travel. Mo fẹ́ gbọ́ the other way round ní lọ́dọ̀ sí wa. Ó ti tó ọjọ́ mẹ́ta ń sìn tí mọ̀ èmi ti travel tí wọ́n ti sí nílé. Mo dẹ̀ ń béèrè lọ́wọ́ dádì wípé níbo ni mọ́mì lọ. Dádì sọ fún mi wípé mọ́mì travel wọ́n ní wọ́n wá ṣe lọ sàbújá. Ṣé ìyá wa máa wá travel kò ní sí kankan nínú àwọn ọmọ wọn tàdé máa mọ̀ ń pa ẹ̀? How? Why? Nígbà tí kò kì í ṣọkọ tó lọ fìyàwó ìṣògùn owó. Má sọ báyìí má jẹ́ ká rò lọ bẹ́ẹ̀ tó ti yẹ o mọ̀ pé wọ́n kọ́kọ́ ti pàdé ara wọn before kí wọ́n tó bí ẹ̀yìn sáyé kíní yẹn dẹ̀hùn ó dẹ̀ tó ń kọ mí lóminú torí kò yẹ kó wá kù kò sí béèyàn ṣe máa wà téèyàn ò ní nífẹ̀ẹ́ ọmọ kan nínú àwọn ọmọ téèyàn bí ìyẹn máa lọ sọ fún pé mò ń lọ bí báyìí mò ń ṣe báyìí mò ń lọ wáṣẹ́ lọ and then dádì nìkan ló dẹ̀ mọ̀ pé wọ́n ń lọ wáṣẹ́ lọ àbí.
nǹkan tí dáàdì sọ fún wa nìyẹn but èmi ò believe o. sọ pé nígbà tí wọ́n ríra wọn ni wọ́n bí ẹ̀yìn ó lè jẹ́ pé bẹ́ẹ̀ náà wọ́n fi ọ̀rọ̀ lọ ọkọ wọn nìkan tí wọ́n fi jẹ́ kẹ́yìn mọ̀ ìgbà tí dáàdì ti sọ pé wọ́n sọ fáwọn páwọn wáṣẹ́ lọ yẹn Àbújá ló ní wọ́n lọ ra ìtàrí. Àbújá ni wọ́n sọ fún wa wípé wọ́n lọ àbúrò wọn tó dẹ̀ wà lábújá èmi ti pè wọ́n láwọn ò rí mọ́mì lọ́dún àwọn. N tó ṣẹlẹ̀ ni pé a máa wá solution ṣe ni ìgbà tẹ́mi náà ti mọ̀ báyìí màá gbégbèsè lórí ẹ̀ sójú yẹ èmi náà máa gbégbèsè lórí ẹ̀ a máa mọ ibi tí mọ́mì wà fẹ́rẹ̀ sùn má jẹ́ kí yẹn bọ́ dẹ̀ sójú yẹ. kí wà ní wàá jẹ báyìí. ṣé mo lè jẹun ṣá. a ní máa ṣiṣẹ́ lórí ẹ̀ a máa mọ ibi tí mọ́mì wà fẹ́rẹ̀ sùn trust me. bóyá kí n kàn mú soft drink. Wait test. mo máa tún rí ẹ ṣé kò sí sá. ọ̀sọ́ dákun nǹkan tí mo fẹ́ náà ni mo fẹ́ àtìgbà tí mo ti wá fi ìyàwó mi ṣe nǹkan ìdúró. ìyàwó rẹ àbí nǹkan ìdúró. àníyàwó mi. ó ń ṣe mistake. ó yá owó lọ́wọ́ mi ó sì fi ìyàwó ẹ̀ ṣe nǹkan ìdúró àbí. Kí ló wá nítumọ̀ ó yá mò ń gbọ́ rẹ̀. dákun ṣé ìyàwó mi tí mo mú wá kì í sí ìyàwó mi mọ́ nǹkan ìdúró ni. ó sì jẹ́ náà. nǹkan ìdúró ni. ó fi dúró ni. àgbà náà ni àgbà fọlọ. ẹ dákun mo wá fẹ́ kọ́ ọ rántí wípé láti kékeré àtijọ́ ń bẹ kódà tá a ti jọ wọnú ara wa gbọ́ bùkátà ara wa Ọlọ́run ó tó gbé kọ́ọ̀lù tiyín nígbà tó Ọlọ́run sì gbé kọ́ọ̀lù tiyín nù Ọlọ́run ṣàánú àwa náà kó gbé kọ́ọ̀lù títí àná tí ń fi rí ìyàwó mi padà n ò mọ rẹ ní sùn tì mí mọ́ tó ń gbọ́ mi báyìí ìrí ìyàwó mi mọ́ ìrẹ́ ní sùn tì mí bẹ́ẹ̀ wo àwọn ọmọ mi wọ́n ń béèrè ìyá wọn o wọ́n ń béèrè o pàápàá Wálé ń béèrè tí ń béèrè ìyá rẹ̀ tí oyè náà. Jẹ́jẹ́ kí ló fẹ́ gan ní pàtó sàn láàrin ajé ní mo ní pẹkọrọ torí gbogbo tó ń sọ yìí kò nítumọ̀ lọ́dọ̀ mi kò yẹ kí ló fẹ́. tá a fẹ́ náà ni àní yá mi lówó mi owó mi tó bá yá mi ń wàá fi san owó tí mo san tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń fi san padà fún ọ. ọ̀pẹ tù ti gbé fọ̀ báwọn. orípọ̀ dà bẹ́ẹ̀ ìwọ́n ní ẹ̀rẹ́ ní bá a dé sí i ọdẹ àwa. Jẹ́jẹ́ ṣùgbọ́n ọjà fún òpònú sì ni ọ yá owó kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ mi o ti sàyàn o fi nǹkan dùn o fi lẹ̀ ọwá tó ní ẹyin o pẹ́pẹ́sẹ́ o pé o tún fẹ́ yá owó mi lọ́wọ́ mi o tún wá dó ń bẹ́ owó tó o bá tún wá yá lọ́ọ̀ mi yẹn òun ló tún wá máa wá fi san gbèsè fún onídò ọjà fún o sì ní làákàyè rárá ẹni tó bọ́ọ̀rù kò bọ́ọ̀rù dá. Hey, Yemi, how is it? Fine. Hope you sleep well. Yeah. Okay. So Mutiu ma go to school by about the money I asked from you. Don't worry. I will send the money into your account. Okay. So don't worry. Trust you. Mind you, má gbàgbé tí mo máa ń sọ fún ẹ. Má kẹ̀gbẹ́kẹ̀gbẹ́. So take care of yourself. Thank you. You're welcome. Bye-bye. Bye. Kíni? Ṣé ìwọ mọ̀ bí mi sì tọ́jú ọmọ tèmi tí débẹ̀? Ṣé bẹ́ẹ̀ mi ò bá tọ́jú ọmọ tèmi tí ń lọ yìí? Pẹ̀lú bùkátà lóòótọ́ èmi náà ń ṣiṣẹ́ kún owó tí ń bẹ ńlẹ̀ ni o. Bẹ́ẹ̀ mi ò bá wá ṣiṣẹ́ fún owó tí ń bẹ ńlẹ̀. Bó o ní èmi ó ṣe rí eléyìí tọ́ka sí? Ọ̀wá ń pé pẹ́pẹ́sẹ́ o. Ọjà fún. Táwọn bá lọ́rọ̀ mi ìtọ́ sọ mọ́. Wo wọ́n ti ń disturb mi. Mo ní meeting tí mo fẹ́ lọ. Mind you, ilé nílé ẹ̀ o free láti sin tó bá wẹ̀. Mo ní meeting tí mo ná. Ọ̀sọ́pọ̀ wọ́n fi mí lẹ̀
wọ́n fi mí lé dákun. Mo ti sọ fún ẹ. Wá owó tó jẹ mí kó wá fi mú onídò rẹ̀. Màá wá farabalẹ̀ máa yẹ olómi o ti gbọ́. So kó take care. Ọ̀sọ́. Ngozi. Abeg, shut up for that there. Shut up. Now what they call Egusi? If you don't know how to call my name, better keep quiet for that place. I not be Egusi. Not be melon, they call Egusi for your Yoruba language you they talk. I be Abochi. Talk am Abochi. Abochi. Oh. Now what you want to talk? Yóò dà fún ọ. Sórí gbogbo tó ń sọ, sá máa bẹ́ mi sọ Yorùbá, ẹ máa gbọ́. Ó bá ti lè sọ tábàtàbà, màá máa gbọ́. Ṣùgbọ́n sórí gbogbo àpọ̀nsí, mọ́nà, ń pọ́n mi, ń pọ́nà, dákun. Sórí dákun. Mo ní I need pọ́n mi. I need pọ́n mi. Now what you they talk? I need pọ́n mi. What you they talk now? Say you need ego, you need ego. Ego. You need money. Kudira. Ego. Baba Wale, Baba Jeje. Now how much will they talk for this place? Lọ́ba tán mo gbọ́ yín. Wo 50,000. 50,000. You don't receive am. Ẹgbẹgbẹ̀rún. You don't receive am. I go give you money now. Not be 50,000 you. Èmi á fún wọn ní owó wa lọ lò. What do you want you to do? Wo torí mo ti ọ̀ní ọmọ sọ èyí tí mo gbọ́ ni o. Sórí ètò ọ̀sọ̀ nísìnyí kò yé mi tó. Kí ni ìwọ o fẹ́ fi 50,000 ṣe? Mo fẹ́ gbin okro, ilá, ilá be wetin you dey call ilá. No worry, I go give you. I go give you the money. Èmi á fún ọ ní owó. Àmọ́ on one condition. You get one flower wey I don dey see for your compound there. There is one beautiful lady wey dey for your house. Ọmọ pupa kan wà ní ọ̀dọ̀ tirẹ̀. Tell me like it. I don dey look am, dey shadow am all this while. Lọ́dọ̀ mi. I don't know how to get. Oye na, oye your pikin. Oye ọmọ mi nù. Àwọn Mariam. You go give me oye, I go give you 50,000 naira. Miriam kọ́ ló kọ́ rẹ̀. Oye ni. Oh, illiteracy na disease. I no talk about Miriam. Ntí èmi sọ ni pé èmi fẹ́ fẹ́ ọmọ rẹ̀ Oye. I go carry am come my paradise there. I go change am to ọ̀fẹ́ ọmọ mi ni. Bukata mi àbíyá bukata mi ti bíyá. Lọ́dọ̀ rẹ̀ bukata mi ti bíyá. Ó ti dá. Wọ́n tẹ́lẹ̀ náà ni. Wọ́n á tẹ̀ wẹ́rí fún náà. Gbogbo tá a ti ẹsẹ̀ náà ní í ṣe kò rọ́pọ̀. Wetin dey talk? You don go worry or wetin to be wẹ̀rí. Àdúgbò ètò ìrọ́pọ̀ tí wọ́n fẹ́ tẹ́lẹ̀ nígbà tó ti ní. Oh, you never get husband before. Ṣé bí gbogbo owó tí n bá ti nílò ọmọ fún mi. Baba Jeje, I go give you money, go give me your pikin. Na trade by butter I wan do now. O ti fóyè. O ti móyè yìí jẹ. Baba Jeje. O ti móyè yìí jẹ. Jeje father. You know me now, Abi. Obochi. Obodo number one of Africa. Go easy, go money dey here. I go take care of your pikin. Kí ló tó wí? Odobodo bàbá. Èmi sọ pé ìgbà tọ́jú ọmọ tí a ti wọ. Ìgbà ní pé má sọ kẹ́kẹ́ kan tán pẹ̀lú eléyìí pé kìíní mi ò fẹ́. Bàbá Wálé. Látàbí ti bíyá. No dey say I go give you money. Wo Jeje. Látàbí ti bíyá o. Jeje. Oyèkúnbi ọmọ jẹ́jẹ́ kan ọmọ jẹ́jẹ́ bàbá bùkátà. Dadi. Oyèkúnbi ẹni ọkùnrin pàdé lójú ọ̀nà oníbélé yìí ọ̀bá jáyé àṣìjà ní ẹni ọ̀gbọ́ ojoojúmọ́ ìlọ́lọ́run tó ń sọ ẹwà kalẹ̀ fún ọ. Dadi, àmọ́ eléyìí tẹ́ ń pè mí tẹ́ ń kí mi ní mẹ́sàn-án mẹ́wàá yìí mo lérò pé kò sí nǹkan kan tó máa tẹ̀yìn ẹ̀ jáde ṣé ẹ mọ̀ pé mi ìdòwú lọ́wọ́ o.
torí mo mọ̀ yín o jẹ́jẹ́ bàbá bùkátà ọ̀rọ̀ yín towótowó ni o. dákun sọmọ pé owó ló so ohun gbogbo ìwọ náà mọ̀ lẹ́yìn owó tún ní ṣùgbọ́n kì í ṣe pé owó mo fẹ́ gbà lọ́wọ́ rẹ̀. sọmọ nǹkan tí mo fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ mo ti bọ́ rí nǹkan tó dára mo ti bọ́ rí oyin mo ti bọ́ rí adùn mo ti bọ́ ọ̀rọ̀ ọkọ ṣé bọ̀wọ̀ tí mo fẹ́ yẹn tí ó máa ń rán mi sí yá bí. bọ̀bọ̀ wo bọ̀bọ̀ burúkú wo ẹlẹ́sẹ̀ ìranu wo. dádì ẹ lè stop ẹ náà. ṣé ìgbà púpọ̀ ṣì rán mi sí yín jẹta ni àyè ṣe máa bá mi wọ́kọ̀ ní this 20th century now. ọ̀ràn sí mi ẹlẹ́sẹ̀ òsì wo. kí ló ṣẹlẹ̀. ìrẹ̀ dáadáa wo. dádì sọ́rẹ́ ẹni tí mo bọ́ rí tí mo rí fún ọ sọ́rẹ́ àkọ́kọ́ rẹ tí mo rí fún ọ báyìí sọ́ ń gbọ́ mi olówó ni o wo omi rẹ̀ abẹ owó rẹ̀ ń ru báyìí ní bí omi òkun sọ́ ń gbọ́ mi ọmọ yíbò tí ń bẹ ní ìsàlẹ̀. kí ni mo gbọ́dọ̀ sọ láti. ọjà owó dé mbẹ. yíbò kí lẹ́yìn àti yíbò dàpọ̀. ó ní owó. kí lẹ wá dà papọ̀ àti yíbò. ó ń lọkọ rẹ tí mò ń sọ. sáà. ó ń lọkọ rẹ. jésù gbà mí yíbò ọlọ́run máa jẹ́ kí n rí nǹkan tí kò dáadáa di ṣíbò bíi ti báwo ládùúrú yorùbá tó wà nínú ìlú yìí ẹ̀rí kankan fún mi ẹ wá sọ pé kí wọ́n lọ fẹ́ yíbò ọlọ́run máa jẹ́ nǹkan tí máa fi. túnú jàre. àti wípé èèyàn owó ló ń fọmọ ọlọ́kọ mọ́ ní 21st century tàwa yìí. ọgbọ́ wọ́n sọ̀rọ̀ nípa pé yíbò ìṣèyàn èèyàn ní yíbò èèyàn ní yorùbá èèyàn láwùsá wo má jẹ́ kí n parọ́ tó wọ́n jẹ ó wà nù ara wọn ni bí yíbò bá ti ń ṣe fún yorùbá ni yorùbá ń ṣe fún yíbò bẹ́ẹ̀ ni yorùbá ń ṣe fún haúsá ni haúsá ń ṣe fún ẹ̀yìn náà gbọ́dọ̀ sí ẹlẹ́yàmẹ̀yà kankan láàrin rẹ̀ káwá tó sọ pé àwọn táwọn sọ yìí wọ́n gbé dání. mo dájì. ẹni tó gbé ní táwọn wí tó gbé dání ní gidi láfi wé owó iṣẹ́ mi. dájì. yíbò lọkọ rẹ̀. èmi ò lè fẹ́ yíbò dájì o ẹni tí mo máa fẹ́ ni mo ti mú wá fún tẹ́tí rí yẹn o mi ì lè fẹ́ yíbò kó túbọ̀ tí mo máa fi yíbò ṣe o. dákun ṣé owó iṣẹ́ mi àbí yahoo boy tí ò rí nǹkan kan gbà mọ́ tí ò rí nǹkan kan gbà mọ́. dájì. ẹ wà lásán. mo sì gbọ́dọ̀ ìwà fún yín jẹta náà. ní kíni ní ń gba owó tó fọ ọ yẹ pé nígbà tó ṣe ń jẹnu ọṣẹ ọjẹ máa ń nù ọṣẹ ọjẹ máa ní ìsinyìí tó jẹ pé fàwọrajà nìkan náà ló kù. dájì. bó ṣe rí nù. fàwọrajà ṣá. ṣé o ti wá dànù rẹ lọ́wọ́ mi kò dànù rẹ lọ́wọ́ mi sọ wá gbọ́ èmi mo ní ọ àti ìbú àtòrò rẹ àti gbogbo ìgbésí ayé rẹ èmi tí Ọlọ́run kò fún ni tí orí tí ọba ṣe èmi bí pé Ọlọ́run ti sọ yí pé wọ́n máa gbọ́ bùkátà lórí rẹ tọ́lọ́run dá bùkátà rẹ lé lórí láti kékeré Ọlọ́run ò ní kó jáde látara mi ó ti jáde látara mi nu gbogbo tí n bá ti fẹ́ báyìí lọ́mù sí fún. èmi ò fẹ́ yíbò dàdí o èmi ò fẹ́ yíbò ìfẹ́ yíbò dàdí ìní fẹ́. kí n ṣe pé fún ọ. ẹwọ bíbí lè jáde. ó yẹ kún bí ọmọ ọlá. kí ló ṣẹlẹ̀. wo bébí ọ̀dọ̀ ẹni mo wá imagine ṣó tí bí mo yẹ wá yìí ẹrù tó ń wò yìí mo ti kó dé báyìí. kó dé. náà kí ló expect kí n ṣe níbi tí ní 20th century tàwa yìí kí dáàdì sọ yìí pé àwọn fẹ́ máa fi mí fún ọkùnrin kò tún wá kí n ṣe just ordinary ọkùnrin o yíbò ní dáàdì fẹ́ lọ fi mí fún nítorí owó. dáàdì fẹ́ fi ọ fún ọkùnrin. ó surprise mi. ṣé wọn ti gbàgbé àwọn kan tí wọn máa ń ṣe. jẹ́jẹ́ bàbá bùkátà bàbá mi tó jẹ́ pé nǹkan tó ń jẹ lọ́wọ́ báyìí òun ni wọ́n mọ̀ ṣó ó dá mi lójú wípé owó tọmọ ibo yẹn tó ń kó fún wọn
ó ti ju nǹkan tó ń fún wọn lọ nìyẹn tí mi bá dẹ̀ ètè gbé ẹrù mi kí n tètè jápa báyìí nǹkan mi ó máa padà tẹ̀yìn ẹ̀yẹ o. Ìwọ fẹ́ lọ́dọ̀ bàbá yẹn. Lọ sọ́dọ̀ ẹ̀ kẹ́. You know you are the love of my life now. You are the one I love. I can never live without you. I will never go. You love me? I'm very sure now. Sure. Daddy fẹ́ lọ fẹ́ ọmọ. Imagine. Jeje Baba Bukata. What is your problem? If they talk say na water I go cook fish, I go say life forever. Now you come borrow money from me and you promise me say you go give me your daughter. Give me coffee share aya. No, you go, you don't return my money, you don't return daughter. You think you're smarter? See, I'm here to collect my money. Mama gba owó mi. There is one Yoruba proverb. Yoruba sọ̀rọ̀, ó fi proverb síbẹ̀. Ó ní òrìṣà bó lè tọ́ mi. Òrìṣà bó lè tọ́ mi. Àbí ìbẹ̀rẹ̀ tún fún mi ní dọ̀tí. You give me my own money. My money nana. Check gbogbo ètò ọ̀sán kẹ́tẹ̀kẹ́tẹ́ tó sọ nísìnyí. Yorùbá ló sọ bẹ́ẹ̀ tó lè lómi àbí kí ló wí. Àlọ́. Yorùbá mọ Yorùbá pa inú rẹ mọ́. You know wetin I dey talk? I go kill you, kill your pikin, kill your family. Bring my money. Bring go take my money. Chineke na pọ̀ ọ̀gùn. Oyin oṣì. Oyin ara. Kò sí bí òṣèlú fẹ́ já sọ̀rọ̀ ni. Bí òṣèlú fẹ́ já sọ̀rọ̀ ni. Kí ló ṣẹlẹ̀ láti? Bí ẹ̀yìn ó sowó kò sowó kékeré kan tí mo lọ yá ní ọwọ́ rẹ̀. Tell her. Tell your daughter, tell her. We are going to solve. We solve for business that we do together. Tell her. Tell her. Wo ọ̀gbẹ́ni ní sùúrù owó ọ̀tàn ṣe jẹ́ kó tó bá ti á jẹ́ ọ̀rọ̀ owó báyìí ọkàn mọ ẹ̀rẹ́jọ́ ọmọ ẹ̀rẹ́jọ́ ọmọ ẹ̀rẹ́jọ́ ọmọ ẹ̀rẹ́jọ́ ìnà ìpọ̀nà ìpọ̀nà ìpọ̀ka tí èrè lọ́dà fún ọdí ọ̀pọ̀ nígbà wà léèwé ni mo lọ yá owó lọ́wọ́ rẹ̀ kí n fi sanwó ilé ìwé rẹ̀ mo sì yá owó yìí kí n sì rí owó tí màá san padà àwọn tí mo fẹ́ fi ṣe tí mo fi ṣe onídùúró àwọn náà. Àwọn wo lẹ fi ṣe onídùúró? Àwọn wo lẹ fi ṣe onídùúró? Àwọn wo lẹ fi ṣe onídùúró dáàdì? Jẹ́ ń jẹ́wọ́ fún ọ. Ẹ mò ń gbọ́. Ẹ̀gbọ́n rẹ kí fún bí mo fi sóńdù. Báwo lẹ ṣe máa fẹ́ gbọ́n mi ṣe onídùúró? Dáàdì fún kí nìyẹn? Irú rọ́bìṣì wo nìyẹn? Ibo lẹ ti ń gbọ́ tó ti ń ṣe wú ẹ̀? Báwo lẹ ṣe máa fẹ́ gbọ́n mi ṣe onídùúró fún kí ni? Well done. Bẹ́ẹ̀ mo fẹ́ gbọ́. Well done. Well done. Ọjọ́ báyìí ni mo máa dáwọ́ ẹ̀ padà. Ẹ ní láti àti fẹ́ gbọ́n mi ṣe onídùúró. Baba Wale, well done. No, everything don't settle now. You don't understand the situation where they for grand now. Your papa, daddy Tire, he come to my house. Who was in no let me. He said, you won't borrow money. Who that he borrow from me? I dash him, I give him on the agreement. Say you could give me him Pekin to marry. Your sister. Daddy, I don't see money, I don't see your sister. Daddy, why tẹ ṣe rúkọ báyìí? Why tẹ ṣe máa sọ wá tí wọ́n gbọ́. Wọ́n máa fẹ́ gbọ́ mi torí owó. Ṣé ó sọ pé wọ́n fẹ́ ẹ̀gbọ́n rẹ? Daddy, why tẹ wá sọ pé kẹ́gbọ́n mi fẹ́ wọn tó bá láwùn láìpẹ́ wọn fọ́. God, now stop arguing. Irú kí ni gbogbo Stop arguing. This is my judgment. Ìdájọ́ ọ̀tẹ̀mí lélẹ́yìí. Baba Wale, since you know you use my money, go send your pikin, this pikin, particular pikin to school. One more tell me of his school fee on my leg. Better. My judgment is this say, I go carry this your pikin. You ma mu omo ti e. Yo wa o si da. I go turn now to my wife. I'm manager babe. I go take care of her. Let's go with your sister. Thank you, guys. Get the story. Daddy.
Arákùnrin. 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 Daddy. Ẹ̀lẹ́. Ọmọ mi dà. Ọmọ mi tó gbé sọ́dọ̀. Ọmọ yín. Ọmọ mi ti bẹ lọ́dọ̀ rẹ àbí ògbójú wo lọ fẹ́ máa lò fún mi. Ọmọ mi ti bẹ lọ́dọ̀ rẹ tí ẹni pé ń bẹ lọ́dọ̀ rẹ ń bí. No daddy, tẹ́ bá ń ṣeré ẹ jẹ́ ká stop. Ọmọ yín ò sí lọ́dọ̀ mi náà. Wo ń bọ ọjà o. Màá bọ ọjà o. Nítorí pé ọmọ tó jẹ́ yí pé fún ara mi ni mo mọ bí mo ṣe ń tọ́jú rẹ̀ láti kékeré tí mò ń gbọ́ bùkátà o. Mo ní bí ṣe báyìí dákun bí tí ọmọ mi bá wà ọ̀yà lọ mú jáde fún mi. Daddy mi mọ ọmọ yín sọ́dọ̀. Báwo máa ṣe mọ ọmọ yín sọ́dọ̀? Mo ti rọ ọmọ yín nísìnyí yóò ti lé ní 5 days. Ẹ̀yin náà lẹ́ni ká má fẹ́ra wa pé ká má tẹ̀léra wa kí mọ́. Àdìgbà yẹn mo ti withdraw, mo ti yọwọ́ ń bẹ̀. Ìfún àwọn ọ̀rẹ́ mi gan mọ̀. Dákun nígbà tí mo ní pé kọ́ ọmọ fẹ́ ọmọ mi mọ́ ṣé ìní sọ pé kọ́ ọmọ fẹ́ ọmọ mi mọ́ adákùn kí ni ìwúlò rẹ ṣé kìíní tó ń gbé kọ́kọ́ fẹ́ dẹ́rù bara rẹ lásán àjọ pé kìíní tẹ́lẹ̀ àbábò ni. Daddy kò rí bẹ́ẹ̀ ṣe rí àwọn client ló ṣe bó ṣe mí bá ṣe wà tó yẹ pé àwọn client sanwó ni ẹ̀yin náà ò ní sọ pé ẹ kí n mọ̀ fẹ́ ọmọ yín máa fún yín lówó. ń pẹ́ ká má sanwó ṣé wọ́n sanwó lèmi ọ̀ á máa jẹ pa ọmọ mi. Daddy ẹ sà mi hà mú yín ṣe intention ni pé ẹ rí ọmọ yín lè. rí ẹni tó ṣe ni pé èmi náà máa sọ fáwọn ọ̀rẹ́ mi a máa mọ bá a ṣe máa gẹ̀ẹ́tì ẹ̀ a dẹ̀ máa mú wá sí ọ̀dọ̀ yìí torí mi kò sí lọ́dọ̀ mi mọ kankan pa pé mi mọ̀ pé kò sí àgbà tẹ́tí ní àmọ̀fẹ́ra mọ́ yẹn ni mo ti withdraw mi bá ṣe ní tèmi. kò wá sí lọ́dọ̀ rẹ báyìí. kò sí lọ́dọ̀ mi ẹ̀wọ̀ mo fún yín ní àǹfààní nínú ilé èmi nìkan mo wà lẹ̀ àwọn bẹ́ẹ̀ sì àtijọ́ gbẹ́ngbẹ́lẹ́ kò sí ara tó ti mo fún yín láyè ẹ̀ wọlé ẹ jẹ́ kí inú ilé mo ti sọ ajá mọ́lẹ̀ ayò tí ì tú wọn ẹ jẹ́ kí inú ilé fún yín láyè. èmi náà máa ń wá sílé ọ̀dọ̀ yín náà mo ti sọ àwọn ajá yẹn kò sí. wo ọmọ nǹkan tí ó ṣẹlẹ̀ o lè parọ́ inú ilé irú ẹ̀yin báyìí ò tiẹ̀ ṣe máa wọ̀ dáa kò ṣe máa wọ̀ wo ìwọ̀n wọlé ìwò mo ti rí pọ̀ parọ́ ìrírí mo rí ọ lónìí parọ́ fún mi dákunjọ́ tí ọmọ mi bẹ́ẹ̀ dé ọ̀dọ̀ rẹ àbí mo bá yẹ rí padà ó rí mi wo bí ìran o nínú sí ọmọ. màá ẹ̀kú yín house tó ti màá bá yín mọ bí a bá ṣe gẹ̀ẹ́tì ifo máa lọ sí police station láti lọ report so èmi máa náà police station yẹn so ẹ má wọlé ara rẹ. mo ti gbọ́ o. ẹ sà. dákun bí mo ṣe lọ mo rí bí ẹgbẹ̀rún bíi mélòó kan tí mo lè fi gbọ́ bùkátà lójú ọ̀nà. actually ṣàpè mo ní sápá wà lẹ kò sí change lára bọ mo ṣe ní nǹkan kan ní báńkì màá ṣe transfer. ẹ ṣe dáa tó yí sápá náà ni. ẹ má wọlé sà. ẹ sì rí yín. ẹjọ mọ mi. bébí alfa mi mọ̀ pé ẹ wà lé. mọ̀jọ̀ mọ̀ àwọn mi tó labour lọ́dọ̀ wà rẹ o. ní. where is your mommy? Junior. Bo baby, ṣé sí nǹkan tí mò ń sọ fún ẹ sí? Ṣé rí kí dáàdì mi ò serious rárá? Nírú situation báyìí, ṣó yẹ kí dáàdì tún máa béèrè owó lọ́wọ́ ẹ̀? Nítorí sọ yẹn náà ni mo rí ṣèṣe pé wọ́n nífẹ̀ẹ́ owó wọn lẹ́kọ̀ọ́ torí pé wọ́n ń gba owó lọ́wọ́ máa yẹn bọ̀bọ̀ yíbò yẹn torí ẹ̀ mo fẹ́ fẹ́ fún kì í ṣe pé nítorí pé kò sáńlé ọ̀rọ̀ nẹ́fà. Ṣé ti wá gẹ́tì nǹkan tí mò ń sọ báyìí? Ṣé wá rí owó tí dáàdì láìkì yẹn náà? Owó yẹn náà la fi máa bá tiwọn jẹ. ẹ náà wà rà ẹ bá jẹ ti sanwó ní sí èmi náà I trust you. màá tún kọ́lé fún wọn. Wàá ṣe nǹkan tó fi àwọn client yẹn. Abẹ́ èso ọmọ nílò ọ. èso máa lù mí lónìí èso pé èso lù mí lónìí. Abẹ́ níbo lẹ́lẹ́ fìyà mi sí? Níbo lẹ́lẹ́ fìyà mi sí? Ó ní mọ́ mi dà. ìdàpọ̀ ẹ̀mí ló ni wọ́n fẹ́ máa sọ fún ọ. Ebi àní màmá rẹ ó travel ni. Màmá mi travel. Ọ lọ Àbújá. Ni mo rí màá mi lọ́dọ̀ rẹ yín.
ọ̀sán pọ̀ pẹ̀lú yín nínú. Hey, my dear. Yeah, let's go. Take him there and assist láti ti. Mọ́mì mi, ṣé mẹ́lẹ̀ travel ni? Oyún lélẹ́yìí lọ́dọ̀ rí ọkọ yín. So. Ẹni tí mo fi yá owó, wọ́n wá lọ bá ń fún ní oyún. Ọ̀sán Àbújá lọ́nà Àbújá mọ́ ń lọ́wọ́. Màmí ẹ̀ tó wí sẹ́ ẹ fi mọ́mì yáwó. Orí ní ọ̀dọ̀. Ó sì ní pẹ́sẹ̀ pé kéré. Wọ́n ọ̀sán pọ̀ gbá o. Ẹ má padà wálé o. Èmi jẹ́jẹ́ bàbá bùkátà. Èmi jẹ́jẹ́ bàbá bùkátà. Mọ́tàkà òsì dànù, mọ́tàkà òsì dànù. Ọlọ́run ní jẹ́ kí n fi ìyàwó mi yá owó. Ṣé pé tí n bá fi ìyàwó mi yá owó ìjọba àtẹ̀lẹ̀ sí mi? Mo sì ti ń wò pé tí ẹ bẹ́ẹ̀ jí láàárọ̀ ọ̀la, ń mú ọbẹ̀ mi, ń mú ọ̀rọ̀ ìyàwó mi kí n lọ fi yáwó. Ṣé ìjọba àtẹ̀lẹ̀ mi? Mo fún mi bẹ́ẹ̀ rẹ̀. Àwọn àlùlùkulù wọ́n fún ní oyún. Ṣé pé ajẹ́ wípé téèyàn bá ti ń fi bùkátà téèyàn torí bùkátà tí ń wọ́ ọ̀nà sọ́tún sósì tó bá lọ wá wàkúwà ìríkùrí ní orí o lè rí iṣẹ́ ọ̀tẹ̀ lọ́rùn o èèyàn lè torí bùkátà kó wá ìwàkúwà èrè ìwàwàkúwà ìríkùrí ní orí o èmi gba ìwàwàkúwà gbogbo wa ọlọ́run ní járí ìríkùrí